وبالرسول وبالصديق والفاروق خير جميع الناس بعد البتول صلاة سلاما للنبي محمد أبي القاسم المبعوث من أجل رحمتي أود نبي الله طه محمدا رجائي يوم البعث صحبة أحمد وفي هذه الدنيا إلي مقاصدي وغاية قلبي في وداد محمد كلامي وشأني حركتي ثم لقلقي سروري وحزني في اشتياق محمد وفي آل نومي ثم في آل يقظتي أجرد شعري ذكر طه محمد بالهوى يتمتعون. jọ̀ọ́ ẹ fún mi lága méjì sí i. Now. إلهي لئن خيبتني أو طردتني irú èyí náà ni ẹ gbé wá. فماذا الذي أرجو وماذا أشفع. bàbá ìmáàmù wa àti Ìbàdàn ẹ wá jókòó bàbá Alágége ẹ jókòó kí bàbá Alágége náà jókòó. èmi ní ń jẹ́ bẹ́ẹ̀ bá a sì jọ wà nù fìlìjánà lálìjánà. إلهي حليف الحب في الليل سائر. tó kí n gé yín sẹ́yìn mo fà nábì bẹ̀rẹ̀ dákọ̀. يناجي ويدعو. ó dà bá a ti ṣe báyìí ẹja máa sún díẹ̀díẹ̀ báyìí káwá tó ní láì méjì ká ní bá a máa ríra wa mo yọ̀ ọ́nà bẹ́ẹ̀ ń gbọ́dọ̀ máa wo yín lẹ́yìn gbọ́dọ̀ wúyẹ. والمغفل يهجع. ọlọ́run dá mi bẹ́ẹ̀ kí n fàyè mi nìyẹn lára ẹ̀ẹ́dẹ́gẹ̀já sún bẹ́ẹ̀. إلهي bàbá حالي وفقري وفاقتي لا أنت المنى. bàbá Khalifa ẹ jókòó. جات الخفية تسمع. أخلاقي كنت رحيما. ọ̀sùnwádé lu kan lọ́kùn ẹlẹ́rú kan tó mọ̀ ọ́nà ti sọ oríire ìlú ọ̀hún kí ló tẹ́ yorùbá nàbí jèrè. صلى الله على النبي محمد. ṣé wàá mọ̀rú wí. صلوا عليه وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. ó sì wà níbi ọjà nábì ń gbèsè ọ̀sán. يا سيد السادات يا شمس الورى. àmọ́ kú oríire nílùú yìí. يا أطيب الأخلاق كنت رحيما. ọ̀pọ̀ ìyàwó mi ló kọ Adélé. يا أطيب ìyá jẹni pè ló kọ. الأخلاق كنت رحيما. adúpẹ́ fọlọ́run. alhamdulillah. ọba tó ní al-jazā'u min jinsil 'amal. téèyàn ó bá gba ẹ̀san ọlọ́run yìí ṣàbòsí nínú ohun tó ṣe lọ́lọ́run ó ti fún lẹ́san. téèyàn bá ń gbọ́ mo sóore kò gbè mí ọ̀ ṣe dáadáa ni
oore ṣe wá gbé èèyàn ta ló dín spíkà yẹn kọjú rẹ síbi díẹ̀ sí èyí tí wọ́n kọ sẹ́gbẹ̀ẹ́ bó lọ wí. يا سيد السادات يا شمس الورى يا أطيب الأخلاق كنت رحيما. ọlọ́run wo la kí ẹni Allah. Allahu akibaru. الله أكبر La shabiha. لا شبيه لكبره Kullu akabiri. كل الأكابر أخضعوا لقواه. Ọba gbogbo ògbà. Jàmá ìgbàlẹ̀ yẹn ló kò lè lo ayé. Àmọ́ lọ kọ̀tàn nínú ìgbà rẹ tó kọ̀ rẹ̀ òfin ní parẹ́ nínú ayé. Èèyàn máa fi gbà kọ̀tàn ni. Oúnjẹ fèrè ọ̀nà ti kọ tiẹ̀ orí ibú rẹ̀ òkú ńlẹ́dọ̀ ní. Sẹ̀ǹkó ti kú. Ó fi ìgbà kọ̀tàn àgbákò. Dọ̀là wọn sì máa ṣe pèlè lọ́nà ni. Torí orí ibú rẹ̀ unlimited ni. Àwọn ànábì Ọlọ́run àwọn òjíṣẹ́ ẹ̀wò déédéé ìgbà tí ẹ lò ti kọ̀ tán ayé ò wá gbàgbé wọn dòní nínú oríire náà. الله أكبر لا شبيه لكبره akí ànábì Muhammad. كل الأكابر Bàbá, أخضعوا ẹ tiẹ̀ yín agbádá yìí لقواه. kí wọ́n rí i pé ìmọ̀ọ́mù wa àtìbá ń gbádùn ẹ má kàmára ẹ̀yin dáadáa ẹ̀yin agbádá. الله أكبر Very humble, very لا kind. شبيه لكبره tó bá sì mọ́mù mí ni yóò ti máa kanra máa pé ẹ pa olówó olúwa ni ẹ wò dáadáa kò jáde nu ayé ni ibi tọ́lọ̀ ń kẹ́ mọ́ lójókòó mọ́ ẹ kanra inú yín máa dùn bàbá wá bì ẹlòmíì ò sojú wọn mú bí ẹni ayé sópa ṣé tiẹ̀ dí tiẹ̀ lọ́wọ́ àbí tiẹ̀ dí tiẹ̀ lọ́wọ́. wọ́n tún wá ràn yín wá bàtà fẹ́ sáwẹ̀ ẹ̀ tún wá kọsẹ́. lóòkàn gbòòlù ẹ̀yin lẹ wá tẹ ẹ wá sí Ọ̀fà. wọn làwọn fi sọ fún àáfàá mi ẹ má pọn tí òkè kú yà. ǹjọ́ tí ànábì ti ń bá dá wà bọ̀ nígbà tí wọn ò tí ì bá fi owó dá sí i ó yí. àáfàá nídìí olówó lẹ́gbẹ̀ẹ́ ó nídìí alágbára lẹ́gbẹ̀ẹ́ àwọn authority tó ọba àwọn aníyàkílẹ̀ fẹ́ fún òdodo ní sọ bẹ́ẹ̀ bá ti dé mọ̀ káwọn ẹ̀kọ́ sẹ́nu pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n fàtàn rẹ̀ ya bẹ́ẹ̀ ni bàbá wọn lọ fẹjọ́ rẹ̀ sùn DPO ìwọ tó ń pàṣẹ fún IG ó wàá kó kíní ní wọn ẹsẹ̀ fẹ́ tẹ́ ọ̀gá máa ń sọ̀rọ̀ lókè. mo lọ àjàṣe pọnà fún mo ṣẹ̀ dé ni dábàá ní abá ní ẹnu bodè ọ̀nà bodè àwọn tó ní bodè lábújá sì ní pé ń bọ̀ o ẹ gbọ́dọ̀ tígẹ́tì tí èdè bẹ́ẹ̀ làáfà kọ̀ọ̀kan ní ìdí ẹ̀ tí ò bá ti ní ìgbéraga gbọ́lágbára ò bá kọ́ tí ò tọrọ lọ́ọ́ kù sẹ́wọ̀n sí. الله أكبر لا شبيه لكبره mo kí bàbá baálẹ̀. كل الأكابر أخضعوا لقواه. mo kí baálẹ̀ tó nílẹ̀ rẹ̀ baálẹ̀ ọba lórí ilẹ̀ baálẹ̀ ọba lórí agboolé tá a fi sí wọ́n kí ọ̀rọ̀ bọ́ra wọn ni. mo kí bàbá Imam grand Imam ẹ jẹ́ jòkó dáadáa mo mọ̀ lọ́ọ́ fa. الله أكبر very humble. لا شبيه لكبره. inú wọn yọ púpọ̀. mo bá yọ lọ́dọ̀ ọmọ dára báyìí yóò ti jẹsẹ̀ mẹ́lẹ̀ fún. ẹ ní parun. آمين. mo kí bàbá lágége. أجلست أنسى قبلة للمعارف المؤرخ في
إسلام حل المشاكل. níbi tí àmì ìdẹ́dúró láyé wọn máa sọ̀rọ̀ sí wọn lọ́rùn ọba àlú lè máa mú ẹni bá tóbi wọn máa sọ̀rọ̀ sí wọn lọ́rùn gbàtọ́ sì ní máa pa ewo ọlọ́run mọ ọ̀rọ̀ tí wọ́n sọ sẹ́mi lọ́rùn báyìí òde mi lọ́fà ẹlòmíràn ni bàbá yẹn ló rán wa yóò sì rékì wọn ìtì ń bá gbọ́ ní síbi sì rán ọ torí ọlọ́run mo ti ń jẹ́ kó ọ̀lànà odò tí ò bá ju orí abọ́ lọ lẹ́ẹ̀ máa rí gbogbo òdè tí tó wà nù ẹ̀ ẹ̀yìn ẹjọ́ tóbi tán ìgbé àtọ̀pá lábọ̀ mọ̀ wà nù rẹ̀ ẹ̀ sì rere nípa àṣeṣì bẹ́ẹ̀ yẹn bá tóbi tán gbogbo tí ò dá yóò kùnú ayé rẹ̀. وذا شيخنا قاموس في العلم آدم mo kí ṣe wà láwọn anamọ̀kátà. الوري ذو التأليف مريد البواطل mo kí ọba khalifa. إمام خطيب المسجد المتفنن. mo ti wọlé lára yín tí ń yà mí lẹ́nu ọmọ ìmáàmù tó gbéṣẹ̀ tó wá gbà láti jòkó ti tòní kò ló wúlà ni ẹ mọ̀ túmọ̀ rẹ̀ ni bí kéèyàn má lè yá rẹ̀ ni ọ̀fẹ́ bẹ̀ ní orí ni. وذا شيخنا قاموس ọkùnrin mi dá. في العلم آدم ẹ wá ń jòkó ti bàbá ẹ wá máa kanra báwọn àbúrò mi ti rí nìyẹn ìwọ tó ń rọ àṣìdá ó ní ìmáàmù àgbélé wa nù bàbá wídà ó ní onímọ̀ bá gba ṣahada ní markaz. الوري ذو التأليف مريد البواطل pẹ̀lú ọwọ́ ara mi fún àgbà. إمام خطيب المسجد المتفنن مدير لمركز الحقيق المفاضل. òun yí markaz lónà. مدير لمر. àwọn tí ò gbọ́n ṣé fọ ara mi dalẹ̀ ara mi rú ni méjì ló pàdé létí à. مدير لمركز الحقيق المفاضل. àti yóò máa níbi òtí ìdẹ́bí jèrè. إلهي فرحمه. èmi mo lọ gba ṣàhádà fún ní dáàrú. وزيدي فايضا نعمي. gbà tó tún dé mọ́kà níjọ́ tí ó parí báyìí èmi mo lọ gba ń rán èèyàn lọ fúnra mi mo lọ gbà. ó kọ̀ láti lọ. bẹ́ẹ̀ ni ibẹ̀ mo sùn. àjálàsọ ànsá qibulatan lè máa rí fè. òun tó dúró yìí nílá ọ̀dọ̀ ní kírun èmi mo lọ gba ṣàhádà fún bẹ́ẹ̀. muwarrikhin fil islami hillul mashakili. ẹni bá yóò bá níbi òní ṣòfò. wàdà shaykhuna qamusun fil ilmi ádámù. tí mo fẹ́ sọ ẹ̀ tí ì jẹ́ ń sọ bàbá mi tó bí wọn àwọn méjèèjì ó ní mo joyè fún. Allahu Akbar. àwọn ẹ kú onípò tí mo fi joyè torí ilé tí àwọn yìí dù ìran ní máa jẹ lọ́fà ìmìlẹ́lẹ̀ kẹwàá nu ọmọ ìyá kan náà bàbá kan náà. alórí yóò dó ta àlífẹ́ mọ́rídìí bàwátìlì. bóun náà ṣe lè tẹ̀lé mi ká wọ́n tún gbà pé mi náà ni mo tún sún àwọn lópó náà ni ipò tẹ́ ẹ wà nu. ìmáàmù. ọmọ ìmáàmù tí wọ́n á la gidi sẹ́ni tó jẹ lọ́wọ́ ń kà sọ́mọ́ àyè bàbá rẹ ni njọ́ tó bá yí kàrán wọn náà wọ́n ní rẹ́ni sìn án mọ́ níbẹ̀ ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe dá nínú yẹn dá ẹlòmíì pupa nínú rẹ dúdú. إمام خطيب المسجد المتفنن. ọkọ yìí àwọ̀ tán bàtà tí máa ń wẹ̀rù láwa ni mi náà wà wẹ̀rù tí. مدير لمركز الحقيق المفاضل. mo kí ọba náà ibùdó imam ọjọ́ lọ níta sì fẹ́ ṣe pọ̀ ààrẹ ń bọ̀ bàbá náà ibù mo kí wọn mo kí mufassir mo wá kí bàbá àdínì mo kí yín mo wá kí ààrẹ mùsùlùmí ń bọ̀ mo ti ń kọ́ kí ààrẹ náà ni mo kí ààrẹ mùsùlùmí àbíbalógun ni kíra ààrẹ náà la fi hàn jàbí onímọ̀rú ìjẹ bàbá dáadáa ẹnà rókìnrin ẹ jòkó dáadáa. وأن ليس
ليس للإنسان إلا الذي سعى وأخباره تبقى فمن لمن وعى. sẹ́rí ààrẹ mùsùlùmí tí màmú ìlú yìí bá ń sọ pé agbádá lónìí tí ẹ̀ ń dán yọ ìgbò yìí ti ìlú èǹbó ni n ò ní ẹ yọ. ọkọ̀ tí èèyàn ó jẹ gbèsè tí ò ní rírà kẹ́yìn wá ti bọ̀ ìmọ̀mù nídìí gbogbo àwọn kábínẹ̀tì máa gbọ́kọ̀tì ẹ̀ ń ṣe yọ̀yọ̀yọ̀ wọ́n tún parẹ́ ẹ̀ tún lọ múra ẹ̀ lọ gbádùn ayé ẹnìkan tó rúrú ẹrù yìí kí la tọrọ fún tayọ kọ́dọ̀ mọ́jú ó máa padà sí ibú. Àmín. bàbá mo ti sọ fún yín nínú àwẹ̀ ẹ má fọ̀rọ̀ lọ wéré o ẹni tí ó pè ọ́ ńlá fíìsì owó ẹ lọ wòran bàbá tiẹ̀ èpè náà ń sẹ́lẹ̀ ẹni tí ò bá ti lè ṣerú tẹ̀ ń ṣe yìí orí ìran òmu orí ìlú òmu ó wò lọ ní tí wọn ò jèrè ẹ ìwọ ọlọ́ọ̀ múra ṣiṣẹ́ bàbá rẹ ṣe tí ò là àbọ̀lọ̀ ní kò yẹ ọ́ àbọ̀ àbí kí ni ń ṣe ọ́ iṣẹ́ ní ńlá ni àbá àánú ọlọ́. وأن ليس للإنسان. èyí tí ò pẹ́ láìpẹ́ yìí àwọn tí wọ́n ní àìlera ojú àwọn lọ kó 500 jọ our suppression wọn tọ́jú wọn lọ́fẹ̀ẹ́ wọ́n fún wọn ráìsì tí wọ́n máa jẹ pẹ̀lú 10,000. ẹni tójú ò bá dùn rí kò lè mọ iye tẹ́ ẹ ná. bàbá kò tí ẹni tójú ò bá dùn rí dáadáa kò lè mọ iye tẹ́ ẹ ná. sẹ́rẹ̀ tó dúdú ni ó máa gbé sára fún yín báyìí. وأن ليس للإنسان إلا الذي سعى وخبره تبقى زمانا لمن وعى. scholarship èèyàn 100 láti O level dé 400 level. balógun àdínì mo kí yín. Mr. Adesoye Abdulgani mo ti kí balógun tánu ó kọ tó tẹ̀lé mo tó ti ka express lèmi bàbá balógun dà ìbálójú ogun ẹkù iṣẹ́ ẹ̀yin náà ń ṣe ribiribi sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń kọ́ ṣẹ̀ra yín ló dáa ẹ̀yin ẹ̀ tàdí mẹ́yìn kẹ́wọ̀n olówó tí ò wúlò ẹ lọ wọlé wọn bó ṣe rún ẹ̀dá tí ò bá lè tàdí mẹ́yìn kò ní ní fọ́tò ẹ̀ tó lọ wò ẹ jòkó ẹ lọ wọn tó jù yín lọ tí wọn ṣe bí wèrè ọmọ wọn ń tọrọ bára lónìí ni. Allah mọ̀nàkà ẹ̀ èmi ni ọlọ́ọ̀lówó ọ̀ní sànú èèyàn tó bá ti lògbà rẹ tán wọ́n kágbọ́ ọmọ rẹ kò lẹ̀ ni. فإن كان ذا خير. ẹ tẹ̀lé mi ni. فخير. alájà nínú ká àṣàfà babalẹ̀ mo kí alájà Shamsuddin Oguntoye chairman kí ni all student ẹ̀yin dà. ẹ bọ́ síbí ẹ gboyè lónìí oyè tẹ́ ẹ gbà ni pé a lè sin bàbá ká sin ọmọ àsórí yẹn tàn burú ni ẹ ní ṣe òfò. Àmín. ẹ lọ jòkó ẹ̀yin yá dáadáa ọmọ kó aṣọ tẹ́ wọ̀ ni ngbà wọn ṣàtò kalẹ̀ èyí wà ń pè mú mi èèyàn 15 dúró wa ẹ má bọ̀ yá bá mi jà tí wọn bá ń jẹ́ ọ lè kí wọn lọ́kọ̀ọ̀kan wọ́n sì lulẹ̀. tí mo fi lẹ́yìn la fa mi nù man qala ana falaysa huwa. Allah. ẹni bá lè mi ní kò ní símọ́ lórí igbá. Allah. mo kí gbogbo jàmáà wa ẹ̀yin ya mo kí ọ̀rọ̀ tí ò ní gùn mo kí khalifa bàbá gangan sheikh wa kí ni latifu fadarikina bilutfika sur'atan. ẹ̀yin ní kí o. mujibu sari'an فالأمور تيسرت. mo wá kí ọ̀rẹ́ mi níbi tí Khalifa Latif gbé nílọrin ìgbà tẹ́mi kọ́ dèrò láti lọ kí ọ̀yẹ̀dẹ̀ tí mo kọ́ gbé nù lọ́dọ̀ sí Suleiman àpò. Latifu fadarikina bilutfika sur'atan. mo kí yín o.
مجيب سريع mo kẹ́yìn ìyá àlùbáríkà الأمور تيسرت gbogbo ohun tí ẹbí wọn ní di àwòrán ìbànújẹ́ آمين àwọn tí ń sàmì ti lọlé. سلام على ذاك النبي فإنه ṣé ìwà Tayyib ẹ jókòó dáadáa ọ̀rẹ́ mi ni wọ́n bá wá wọn ni wọ́n wá kí mi lọ́fà wọ́n kàn lẹ́ mọ́ wá kí mi àwọn àjòkó àmọ́ sọ̀rọ̀ tó pọ̀ ìgbà tí wọ́n á pè mí lọ kí n tó wá tinú àwẹ̀ o bẹ́ẹ̀ bá ti joyè ìlú ẹ mọ́ rí láì fi rẹ mọ́ àwa ká nira wa èyí gan-an dágbére púpọ̀ ni ọ̀rọ̀ ìlú ń bẹ tá a fẹ́ yanjú mo sì bá kábíyèsí di látàlẹ́ àná nílé wa olódà áfíìsì Monday nítorí ẹ̀. ẹ má bílẹ̀mù wọn ṣe ní dáyín lóhùn ẹ tó bá ní dáyín lóhùn ọ̀rọ̀ òye ni bó ṣe máa ń nú ayé ló ṣe sọ̀rọ̀. سلام على ذاك النبي. mo wá wá tinú àwẹ̀ نعم. àwọn wa mójútó ìjókòó inú wọn tún dùn wọn ní bá wá tèmi ó ti wá ti bàbá mi kéke wá ti brọ́dà mi ẹ dákun inú ilé kan náà kọ́ nìyẹn takùn tó so gbàsàwé kó ṣe légede. على ذاك النبي فإنه. a tún wá kí mi padà òde tèmi bá sì lọ lọ bèrè dáadáa bọ́ fún mi £1 ń dà padà fún ọ ń ní lọ gbowó rẹ £1 ń dà padà ìní haramtu zulma ala nafsi mo ní báyẹn ṣe àbòsí láyé mo bá pè hàn mo ní mufti ẹ fún ọ lówó wọn àmọ́ ń jọ yẹn tí ì lè wá mo kò yẹ star alimakazi mo ní ẹ máa lọ nísìnyìísìn àwọn wá nú àwẹ̀ mo ti wá ní lẹ́mìí pé àfi kí n wá san gbèsè rẹ̀ àwọn wá kí mi wọn ti ẹ̀ sọ̀rọ̀ prógámù mọ́ nọ́bà náà àti ẹ̀fẹ́ pé 40 ọdún tá a dá lé kí ó lẹ̀ mo ní déètì wo ẹ̀yọ́ mẹ́mú wa gbogbo tó wà bẹ́ẹ̀ mọ̀ yọ kú. إليه العلا والفضل والخير. ṣé wàá mọ̀rú wí ṣé ń gbọ́ n tó bí jòkó inú bí ẹ ṣe ń bá yẹn sọ̀rọ̀ yìí ó yẹ kí n tún ti wà ní Ifọ̀ mo ní ẹgbẹ́ tí ń sálẹ̀ àbáàrọ̀ ọ̀la ń dá yìí lónà. إليه العلا. bàbá kí la fẹ́ sọ ní ṣókí ẹ̀yin ìyàwó ẹni náà نعم. wọn àmọ́ dá mi ló mọ́ al-khidma khidma ṣíṣe ṣé wàá mọ̀rú yìí bí tálíkà ṣe máa ń ṣe khidma fọlọ́wọ́ bí kò bá fọ mọ́tò kó bá túnlẹ̀ ṣe kó bá gbálẹ̀ kó bá ṣe gbogbo nǹkan lẹ́yìn olówó náà ṣe khidma wa tẹ́ ẹ̀ mọ̀ khidma wa ni pé owó lẹ́yìn fi ń ṣe é gbogbo ohun tí ó jẹ ẹrù tá a máa gbin ẹ̀ kàn ń gbé lẹ́ẹ̀kan náà ni àwọn sọ̀rọ̀ lè kéwù ẹ̀ ń tẹ́ bó odidi ìlú ẹ̀ bá mi kọ́ lè kéwù ń tẹ́ lónìí ni wọ́n ń bọ̀ àbí eléyìí o èmi là á máa pín bàbá bí tí wọn bá ti bí ọmọ tó yàn ní wọn ti jẹ gbèsè àmàlà níwájú ẹni tó gbé tá a bí ọmọ tó yàn láàmú tìràkà ọlọmọ ṣàgbákò wa ń bọ̀ bàbá ẹ jèrè ní tí ò sú yín tọ́lọ̀ náà sì yé fún yín tí ó sì ní sinmi àti máa fún yín. آمين. ẹni bá ṣe àmì náà ní ṣòfò. وليس للإنسان إلا الذي سعى. bàbá tẹ́ ẹ bá rẹ̀ ń tó soríire kò sáré dé soríire khidma lónìí. وأخباره mélòó ni khidma. يبقى زمانا لما المكازي. كأنك قد خلقت كما تشاء. خلقت مبرأ من كل عيب. جماعة. نعم. خدمة العباد ربهم. خدمة ẹrú ó ṣe àwọn ẹrú ó ṣe fọ́lọ́run. Ọlọ́run deserve ká ṣe khidmah tó dùn ló dá wa. Ẹ̀rọ kò tí sí mi ń bí. Èyí ó máa jẹ́ ìjọsìn ni. Èèyàn là gbọ́dọ̀ sìn. Ìjọsìn ni tọ́lọ́run. Táwa yòókù pẹ́pẹ́ ń fúrú láti khidmah sí. A gbọ́dọ̀ tún sí ìjọsìn.
بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا. àti yorùbá níbi ò tí ì débì. sallallahu alayhi wa sallam. jama kasala. balógun bí ká kírun kò sí ẹni tá a tún lè kírun fún àfọlọ́. ọlọ́run náà sì béèrè fún pé kí n tó lè yọ́nú sí ẹ̀sìn mi. wọ́n zaka bí zaka tẹ̀yìn ń yọ tẹ bọ́ọ̀nù lúnú àwẹ̀ tẹ wà tírélà ráìsì bíi mẹ́wàá wọ̀lú wọ́n sì pín tán tó lówó ẹgbẹ́ yóò bá ṣe zaka níbòmíì gbà tí ò ti àfẹ́ tì èyí wọ́n farabalẹ̀ yanjú ẹ̀. wa'budu Allah. mo fẹ́ débi tí ń lọ kíákíá. ayakumullah. yóò wá máa mú agolo ráìsì kọ̀ọ̀kan ntí ò tó àbí kàn yín jẹ tí yín la rí kẹ́hìn máa fún yẹn ní ìdajì àpò ráìsì ẹnì kọ̀ọ̀kan níjọ́ tó mo tún wá ṣe wá sí ń bí wọ́n tún wá páàkì àwọn kan báwọn. ọ̀hún bàbá ẹ̀yin ní ń bá sọ̀rọ̀ yìí ẹni tí ò bá ti jọ yín ẹ má bá rìn yóò fi ọ̀rọ̀ fọ̀ yí yín bí ò bá kọ yín láàrún yóò léèyàn lára yín ẹ sì má fowó rán ẹni tó bá níkà kò ní kó jíṣẹ́ yóò lé léyìí ti pọ̀ yóò jí ń bẹ̀ wọ́n sọ yẹn fún yàn ní 9,250 ó ti jẹ́ envelope ní 10,000 ní ó yọ ń bẹ ni. ẹlẹ́ẹ̀kẹta wọ́n siyam gbogbo òrìṣà tí wọ́n máa ń sìn láyé mo fẹ́ kẹ́ gbọ́ mi ń bì òrìṣà wo ni ń fi àwẹ̀ sìn pé lónìí torí òrìṣà báyìí àní jẹun ṣẹ́ gbọ́ rí àsọlọ́run ló tó bẹ́ẹ̀. wa'budu Allah. kálọ̀ hajj ìsìn lọ́ọ̀nì khidmani gbogbo ẹ̀gbin tí ò járí ní òjìá bàbá ẹ̀dá mo lọ hajj kan tí mo lọ ní lárúbá kan bá gbogbo kan jáde mo bá wọ ní bá ń sàǹsàǹsì mo ní mo ló mọ̀ sí o bó ní kíni mo lọ́ọ̀ mọ́rú ètò wà lágbàlá mi ó ní lọ́ọ́ gún nǹkan rẹ nílùú yìí mo yá adákẹ́ ṣé mo wà ń lù wá lóòótọ́ tí ì bá ṣe hajj àwọn tá à ń gbélé jàràmùjàràmù mo wà á họ yàn má bì kan jama wa ẹ̀ ní naam naam èyí ń dúró bẹ́ẹ̀ lára khidma oníkíni khidmatul walidayi ìdìmọ̀ tí wọ́n bá ṣe fún bàbá àti ìyá rẹ̀ ẹ̀yin ìyàwó ẹ kọjú sí mi ọlọ́jà ajẹ́rè àmín. ẹ má ròjọ́ ọkọ yín fọmọ yín mọ́ kò ní ráyé gbé ẹ underline tí mo sọ gbogbo tọkọ yín bá fi ṣe yín ẹjọ́ jẹ́ màánú ṣẹ́ẹ̀dá àbẹ́ gbọ́ tó o bá fi lè ta ọkọ rẹ ní ọfà àbànújẹ́ ọmọ ní ànsà ọmọ rẹ wá ń fìbí ọ̀rẹ́ balẹ̀ lẹ́lẹ́dẹ̀ èmi ni màmí tilẹ̀ dáa kò ní dáa fún wọn náà tó tọ́ bí o torí kí ni ọtí kọ́ kó máa sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ fún wọn náà. ẹ̀yin tó ọmọ yín lòun tún lé bàbá rẹ kọ́ tẹ lọ́dún mélòó ni ó lò kò ní kọ́ fẹ́yìn náà bí bàbá bá kú ìtàtẹ́yìn náà kú sílẹ̀ wa tó rẹ ti kọ́ kó dájú nù kì í ṣe pé kánrin yín lẹ ní ìkà ẹsẹ̀ ni máa sọ tó ṣẹlẹ̀ láàrin ọkọ fọ́mọ tí wọn náà sọ pé ọ̀yàn lẹ́rí ọkọ rẹ forí jiyàn ni. kí ọmọ ṣe kí ni máa yá àti bàbá ẹ̀ bàbá láàrin ẹ̀ ti jẹ́ fi kíní kan sí ẹni kíni ọmọ kan bẹ tó lówó dàrẹ́kítọ̀ ni ó lówó tààrà wọn a máa fún bàbá àti ìyá ẹ̀ lówó ìyá rẹ̀ wá bá sọ̀rọ̀ bàbá rẹ̀ ìṣekúṣe ní fowó ṣe fi ń yàlè ni tó bá fún bàbá rẹ̀ ní 2,000 mo fẹ́ kẹ́ gbọ́ mi yẹ̀yìn ọmọ níbí kí ni mo fẹ́ sọ ẹ̀ yóò wá ra bread lọ́ngì yóò wá kó bí 20,000 sínú ẹ̀ ó wá ṣe bẹ́ẹ̀ njọ́ yẹn ìyá bá bínú búrẹ́dì ní máa jẹ ni mo ní ìrora búrẹ́dì ni òní dákọ̀ lóhùn torí ọ̀dọ́ wa ni ìyá wa fi búrẹ́dì rẹ̀ ló bá kiri lọ ọjà wa kan náà ẹ̀rọ bá gbé búrẹ́dì lówó bá dà lẹ̀
bàbá kan kú ni ọ̀rẹ́ wa lọ bá a pé tó ṣé fi búrẹ́dì jí sẹ́yìn búrẹ́dì kí ni ọ̀rẹ́ rẹ̀ wèrè búrẹ́dì ní máa jẹ olówó ń bẹ́nu rẹ̀ 20,000 ló bá kágbá ìgbà àrégbè tó lọ tò yóò wá délé ọ̀rọ̀ tá a dá sí lọ́rọ̀ ifá bàbá kan ní má wulẹ̀ sunkún gbowó rẹ̀ ọ̀sẹ̀ tó tẹ̀lé wà láì wọ́n kàn dàgbò lẹ́nu sẹ́ni wọ́n ń sáré ká wọ́n wá délu kàn ní bangé náà wọ́n ń sọ fún pé wá bàbá rẹ̀ lọ́sẹ̀ lọ túbà wá dé bàbá ní sọ pé sọ̀rọ̀ láti jọ yìí tọ́wọ́ fún ìyá rẹ̀ lówó lójú mi ṣé ni ọmọ fún ṣé bó ń lo bí ọ ó wá gbé búrẹ́dì pamọ́ fowó sí ìyá rẹ̀ náà ń yọ̀ ó dáa máa lọ ó ti tán náà nù ó tún lo ọ̀sẹ̀ kankan tó pè padà ní tínú ẹ̀ẹ́dẹ̀ ẹ̀jọ́ bí ó jèrè ọmọ ìwọ lọ Mákà lẹ́ẹ̀mẹ́fà bàbá ọkọ rẹ̀ ò tí ì lọ ọmọ rẹ̀ ra Mercedes fún ọ ọkọ rẹ̀ ń gun ọ̀kadà ọwọ́ afẹ́ sí ẹ̀yìn ọjọ́ mọ́ múra kí tẹ́lẹ̀ ọmọ pa ọ́ dànù bó kan sọ yín ní kẹ́lẹ́ bá yí padà kóbi ọmọ sanjọ́ fún ya àti bàbá ẹ̀ Khidimo ni ràn wọ́n nítọ̀ ràn wọ́n nígbẹ́ bí ààrẹ bá ń jẹ tí ń jatọ́ máa nù lẹ́nu nù máa fa sọ ní bàbá rẹ lẹ́nu nù gbé sínú ọkọ̀ gbé yípo òlu kó débi tí ò dé rí Khidimo ni bàbá tọ́mù ò ṣe mọ́ lónìí jàmáà wa wọn ò dá mi lóò mọ́ o bí tàwa àdúrà yìí ẹ máa tẹ̀lé ma fóbi yín o ẹ wo Sheikh Amọ̀ríwì ẹ wo mi ti ń ṣe nù lù ìtẹríba ni mélòó lówó ló ṣe súnmọ́ yóò ti fi ámì lù apátẹ̀ ẹ jẹ́ ń béèrè ṣé wọn ò yẹn jẹ nílùú ìrì ni ẹ dá mi lóò èyí ṣe tí ò wá búra pé ní wọ̀lú wa mọ́ wọ̀tazalluli ká má pèrè wa ní nǹkan pàà níwájú òbí wa kí ni ń pè wọ́n ìdádúró kí ni wà tọ́ a àsìkò pé nǹkan kọ́ yìí mo ti fẹ́ gúnlẹ̀ ká máa tẹ̀lé ti òbí wa bàbá ẹ̀yin olówó tẹ̀ jókòó yìí ìtẹ̀lé tòbí ló jẹ́ lè wá máa ṣe nǹkan sínú ìlú because ẹ fẹ́ tún ó kọ́ wọn ṣe kó máa ga sí ni ẹ̀yin ìyàwó ẹni kí tó ni o ẹ̀ dá mi lóhùn khidmatu zawjaha kóbìnrin ó ṣe kídìmọ̀ ọkọ rẹ̀ ẹni bíi ta ni bíi Khadija ìyá náà wa Khadija tó ní wà nábì máa ná owó mi la takhaf min dil arshi iklala mo bá rò pé yóò tán gbogbo owó tí omi bá ná fún ọkọ òbítíbitì lọ́mọ ó dà padà èmi ò ní bàbá mọ́ nísìn dáàdì mi ti kú ti lé 24 years báyìí màá mi sì wà láyé gbogbo tí bàbá mi bá ná ṣé n ti sán akọ́lé ní alórí arọkọ̀bọ̀ wọ́n dì í kí ni àṣẹ fún ọ tán ẹ má jẹ́ ń tàn yín bàbá yìí gan ò jẹ́ dájì tó ikú ẹ̀yin obìnrin wá ọtí ọkọ yín bẹ́ẹ̀ bá ro àmàlà ọkọ kan máa gbóòórùn ní yàrá ni kò ní kan lẹ́nu gbogbo adìẹ lẹ́sìn ẹ̀ sì dápá jẹ tán ẹ ṣe kídìmọ́ o wọn ò dá mi lóhùn mọ́ o ẹ dáhùn àti Sáárà ìyàwó Ànábì Ibrahim njọ́ tó lálejò lóru bàbá ẹ máa gbọ́ tó ku orúkọ kan lé ọkọ wa pé yé mo lálejò òru ní ẹdẹ àmàlẹ́kà nù kò sí tí wọ́n jẹ ó láàánú tí wọ́n jẹ sọ́ọ́rí ẹran kan tí ń sìn ṣe é fún Ọlọ́run ó sèmí. ó ní sẹ́ ẹ̀ jẹun wọn láì jẹun màláíkà sì ní ẹ́ ọkọ rẹ wá ń sá fún wa ó wá dúró lẹ́nu lẹ́yìn ìkùlé ọkọ ní ọ̀ lọ sùn ó ní tàlejò rẹ ò tí ì jẹ ní lọ sùn ojú ògbóró tì ọ́ lónìí ẹ dákun ọkọ yín ò mọ sàárẹ̀ ẹ má gẹ́gìlì òde kó fẹ́ kú náà. Khidimanu Ọlọ́run ló dáa fún ọlọ́mọ nítorí ẹ dá mi lóhùn mọ́ o. Naam. Khidimo ẹlẹ́ẹ̀kẹta mo ti fún àwọn ọ̀rọ̀ tó pọ̀ níbẹ̀ kó mọ lọ báwọn. Khidimo àwọn ọmọ ọ̀dọ̀ sí ọ̀gá tí wọ́n wá ní májẹ̀mú wo ni onáà ní kí ni asídkù irú ètò ẹsẹ̀ lójú agbóǹsìn yẹn
gbogbo ẹ̀yin ọmọ sẹ́tẹ̀ lóru sọ́gà yín àlùbáríkà ò lè sí fún yín. epo ló lọ́gà rẹ̀ rán ọ epo ló lọ́ rà mọ́tò fi ń takú lójú ìgbẹ́ ṣùgbọ́n ọmọ yẹn tó fún ọ. wọ́n sì máa kí ọ ha dírẹ́fà àbọ̀dá ó tọ́jú wọn ǹjọ́ sọ pé plọ́ọ̀gì ọ̀rá tuntun ọ̀fọ́ ni. wọn àmọ̀dá mọ̀ ẹ̀yin ọmọ ẹ̀yìn náà ẹ sinmi ẹnu yín tẹ́ ẹ bá rán ọmọ ẹ̀yìn míì ní ẹ̀yìn tí ò lè jẹ́ yóò pọ́n la ọmọ ẹ̀yìn òfò ọmọ ẹ̀yìn títúnà sí ọ̀gá rẹ̀ á travel briefcase wà lápò ọ̀tún ìbẹ̀ni dọ́là wà ẹ sá lu èmi díẹ̀ ẹ lu òun púpọ̀ ẹ kàn yà mí bíléèdì kí wọ́n bá fura sí mi ẹ dákun ọkọ̀ ṣe é dúró níbi tó ò lé wà. ẹ̀yin ọmọ ẹ̀yin ò lè tiẹ́ ní ká máa sọ́lé bọ́ọ̀gà tí ń ra sìmẹ́ǹtì ló ń kó tà yẹ̀pẹ̀ mẹ́wàá nínú ọjà mẹ́ta àtàbọ̀ lẹ́jà ẹ wá mú yẹ̀pẹ̀ típà kan ẹ fi po didi sìmẹ́ǹtì ẹyọ kan ilé wa yìnrìn wọ́n kàn gún ẹ nísàlẹ̀ ilé kan wó látòkè ni ọmọ ẹ̀yin òfò ní ẹ̀ ṣe kídìmọ̀ ẹ̀ lè jèrè wọn mọ̀ dá mọ̀ dákun bọ́ ò tí ọ̀gá rẹ̀ gbẹ́ sóní ọmọ ẹ̀pọ́n mi rẹ̀ ta ni. ọmọ ẹ̀yìn kó máa ya lọ bí wàá sí bá ya ńkọ́ kídìmọ̀ kan nù kídìmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí ń dákẹ́nu mi ó ní kídìmọ̀ ọmọ kí ó sáfà ìkíláàsì ò sí mọ́ lónìí àáfà yóò máa sọ fún àwọn tí àáfà rẹ̀ tẹ́ ń bẹ àáfà rẹ̀ ń sẹ́ a máa dín in lówó ẹ máa pè á sí yàsín lẹ́yìn ìwọ olówó náà tọ́lọ́ fẹ́ àáfà kéékèèké ọ̀rí sì jábà wẹ́wẹ́wẹ́ àáfà tí máa kún owó de torí pé ọ̀fẹ́ náwó wá jọ̀ǹpù ẹ̀ wá lọ́pọ̀ ọmọ kéwú kọ́mọ kẹlúkà dátù wọn kọ́lọ̀ ń fún ọ ní sì jábà tí wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ mùnáfìkì ọmọ kéwú mùnáfìkì ọmọ kéwú kí ni máa rọ àfi ká máa kúnlẹ̀ lójú àgbo yẹ ṣẹ́kì akérèmọ́lá hayakum ẹ̀fẹ̀ tó sàn hayakum mùnáfìkì jama ẹ̀dá mi lónìí ohun tí òjò ọmọ kí ó ṣe kí ni wọ́n lónìí tọ́mọ̀ ù ni òde tí ń tẹ̀ láàfáà lọ ìmọ̀ gbọ́dọ̀ pín iye báyìí tí o bá ti wá tó iye bẹ́ẹ̀ yóò fọ ọ̀gá rẹ̀ fọ́ta ni. ẹ̀yin náà mi rí àwọn tí wọ́n lè dà mí ní ẹ dúró yìí ọmọ kí omi ò ti mọ̀ pé mò ń kawó yẹn wọ́n 1,000 tó wà mí lé 20 ọmọ yí àpò ọ̀gá rẹ̀ wò ọ̀fẹ́ kọ́ lóun ó túṣẹ̀ rẹ̀ wò kòkó kọ́ ọlọ́run lóde dọ́là tẹ́ fún àǹfààní ní nfà bàbá ní òjò mọ kí ó sábà ju àfà wọn lọ mọ́ torí àfà wọ́n sin àfà àtìyẹn kódà lónìí àrọ́mọ tí ó sàwọn mọ́ lóde kálukú ti wá gbádá. wọn mọ̀ dá mọ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀ fìlà ọmọ kí ó ṣe wọ́n ju tàfà lọ fìlà tán ganan yóò sẹ́nu bí ẹnu ògbín èyí ó mọ yọ lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ fìlà wa rọ̀ máa fà lórí bẹ́ẹ̀ ni tó jò pa Khidimo yìí èyí ti lọ bá o Khidimo lẹ ṣe Khidimo ni bàbá yín ṣe bàbá Mushafa Khidimo lẹ ṣe ẹ̀yin olówó ẹ ṣe Khidimo àwọn àfà ẹ ṣe Khidimo àwọn tálíkà ẹ ṣe Khidimo àwọn opó ẹ ṣe Khidimo ọmọ òrukàn ọmọ ló ti gbẹ̀yìn náà ga. Masha Allah. ọ̀rọ̀ bàbá yín àbí kíní kan bàbá bàbá. Amma abuka fa innahu rajulun ladhi. bàbá wa Marwiyu ẹ máa bọ̀. min ajli izzika. ẹ bá bẹ́ẹ̀ ni. dhaqa kulla hawani. من أجل عزك ذاق كل هواني. mo fẹ́ fún yín lága ni ẹgbàgà ìjòkó wájú mi. abẹ́ ìjòkó mi mo jòkó yìí
bó lọ wí. أما أبوك ẹ̀yin àgbàdà yín. فإنه الرجل الذي mo kí ìran tí a ti bí i nílẹ̀ yìí. bàbá ẹ mọ̀ wò mí ọmọ mi ga tán olówó kò rí owó fi ra yìí àwọn bàbá rẹ̀ ti balẹ̀ jẹ́. ẹ sẹni tí a ń lẹ̀ ló kò ní ràn yín. bàbá ìmọ̀ mo lè má fóònù mi pé ẹ má bá a ṣàdúrà kó má kú kò jẹ́ nsán náà ní gbogbo òyà tí máa ń jẹ àmì tó ní àfáànsì ọ̀kadà kò jẹ́ àfìtínà gbogbo àwọn àfa ẹ̀rí ẹni iná máa tó káyìn gbogbo wọn náà ibi gbogbo ẹni ń wò tí wọn gbọ́n kọ́pírẹ́tì mo rí ẹ dákun bí yàrá ń jẹ èèyàn ariwo ti báyìí. bàbá lára ń tẹ̀lé tọ́ka sí ilé yín láyé ilé kéwìn náà wà mẹ́ pé ogún àbá ńlá mi nìyí. من أجل عزك bẹ́ẹ̀ sì ni kí ni bàbá n tó jẹ́ máa bàbá yín gbogbo nǹkan rẹ ti fi di bàbá ọlọ́run fún yín lásìkò wọn lè ṣe bàbá jẹ̀mọ́ èèyàn lásìkò ẹni ṣe bàbá ẹ wá ń pè bí àtẹ̀ ń pè kókóró tí ò bá wọlé ọdún ẹsẹ̀ sí ìwọ tó sọ ẹran mọ́kòtò ni mo wọlé yá bó lọ rí. أما أبوك فإنه رجل الذي yorùbá níbi dáadáa من mẹ́rin. أجل عزك ذاق كل هواني ṣé o mọ̀ rí. من أجل bọ́lá wọn bá ní parí ilé kéwù ni wọn ní bí láàrin wọn ni. الله ohun tí mo wí bẹ́ẹ̀ bá wí yóò dùn mí bó lọ wí. من أجل عزك sọ́ọ̀bùlù kàdírì. ذاق كل هواني ọ̀tẹ́ authentic. أما أبوك فإنه الرجل الذي من أجل عزك ẹ kú múra. ذاق كل هواني من أجل عزك ذاق كل هواني. ìgbà tó yorùbá níbi ó sì dùn mí díẹ̀. أما أبوك فإنه الرجل الذي àwọn ní bínú èèyàn ló ń fẹ́ wà lè jẹ́ náà ẹ fẹ́ kọ́ láhùn ẹ gbọ́dọ̀ dáhùn. Abdurrahman ibn Auf nígbà tó ní owó tán tó dójú àmì tán ó tún wá fẹ́ kú ẹ kọjú sí mi ó tún wá fowó kalẹ̀ pé àtàn àjọjagun bá dì pẹ̀lú ànábì ó tún wá fi kódà Usmanu gbà ń owó bó ṣe lówó tó gbà ń bẹ̀. ẹ mọ̀ pé n tí wọ́n mọ̀ mọ́ra yín wọ́n ti flag ti nàró báyìí àrọ́mọdọ́mọ àfáà ní ẹ gbọ́ bàbá tó bí ẹ gbà fún alájí àgbà ẹ gbà fún àbá oníwàásí àgbáyé yányá ọ̀dọ́ ni àbá oníwàásí àgbáyé máa ń sùn. àbí. wọ́n ní yàrá ń bẹ̀ bẹ́ẹ̀ mo mọ̀. àwọn tàmíra àti. àwọn mìíràn lè yín ní ẹ̀fínà rome bẹ́ẹ̀ bá ń káàkiri tọ́lọ̀ ń gbà fún yín nílùú èbó àti gbogbo nàìjíríà tẹ̀ di dàrẹ́tọ̀ ẹ̀ tún jù bá ń lọ láyé wọ́n wà ní sílé kéwìlé wọn ti run àbí òrun nígbà tí ò ti run ẹ̀ run nù nítorí àbá yín lọ́kalẹ̀ tí bàbá kan gbèrú fá tó fi kúkú sàyídì bàbá yóò ṣe bísínẹ́sì kéwù lókè nípa àpapọ̀ ẹ̀jẹ̀ lọ yẹjú ẹ̀. àbí àwọn ta uswati. wọ́n sì ṣe Khidimo tí wọ́n fi lọ bọ́lọ̀. wà á dàbòtà ní. ẹ wọ́n ti bàbá. kàmọ́tọ́ bàmí hàn kàtà àdùbí. ṣé wọ́n tẹ wọ́n lẹ́yìn pupa dá léyìn ṣé dúdú ò dá léyìn báyìí dúdú tí ẹgbẹ́ tí glitter tí ń kọ́ ọ̀nà dúdú tí ì ti bàbá tí ì ṣe tó lọ sí tí ì ṣe bí èédú. wàlàwùlà kàlámù ànálẹ. tí ì bá sọ láti tẹ̀sùn báàbò láti débi adé bàbá ọ̀tẹ́ àtó ká má dúpẹ́ fún bàbá wa because wọ́n ti lift nǹkan ká tó gòkè ni tí bá ti parẹ́ ni bí i àwọn oníwà náà ti ń dá kíní kan dúró títí dì sí yìí kéwò lọmọ tó rẹ ni bí ọ àṣẹlẹ ni àbọ̀ wa bá làwọn tá a dún ọmọ ẹ̀sán ni à
مراديا في الدنيا. mílíọ̀nù mélòó kí n ànánsì fún kíláàsì mẹ́jẹ̀ẹ̀jọ. wọ́n ní níìsín bẹ́ẹ̀ ti dúró yìí lówó lé kéwú 25 million naira. الله أكبر. kí ni jẹ́ bẹ́ẹ̀ á parí ilé kéwú. májèmọ́ tí mo mú kúrò lọ́fà nù pé ilé kí n gbọ́dọ̀ yọrí lónìí. جنوبا شمالا كان مثلك نادرا. ẹ ti ra tíra tẹ́lẹ̀ ẹ bá mú ní 2.5 ààrẹ tá a fi 2.5 yòókù lọ ẹ pàdé kó di 5 million owó yín tẹ̀nà ó di 30 million tíra bá èmi ní hàtì ẹ èèyàn fẹ́ ga sí ara wa ní ọ bẹ́ẹ̀ sì fún 30 million yìí ẹ máa retí 350 billion. آمين. wọ́n bá sí àmì ìwọ náà ní tòsí. آمين. bó lọ yọ ọmọ mi. ومثلك لا في مشرق أو بمغرب. tí n bá fẹ́ wá lọ́dún tí n bàbá afẹ́ wá commission ilé kéwù yẹn ni. nítorí tó commission rẹ̀ ẹ̀ tún fún bọ́ọ̀sì gúngùn. mo tún gbé mi kalẹ̀ kẹ́ tó dénú. kẹ́yà àmọ̀ kẹ́tẹ́ wa ń bó ojú agbóńjọ́ náà bọ́ọ̀sì lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́. kò sí nǹkan mi bàbá gbogbo àwọn tí ò ṣe bẹ́ẹ̀ wọ́n parẹ́ ńgbà tí wọ́n kú ni. ayé ò rántí wọn mọ́ ni. àwọn tí wọ́n kọ́ ọkọ̀ sórí omi olówó yẹ̀yẹ́ kò kọ́ sára àpáta àpáta ni ò lè parẹ́. bàbá ẹ̀ sì kọ́ lè kéwù fún wa. ẹ jẹ́ àwọn àwọn ṣáfà kan mọ sánná ní. ẹ ní sánná ní. آمين. 30 million ẹ mú tíra mẹ́wàá wá mẹ́wàá ó yàtọ̀ ló kó lọ títún sá káàkiri. ومثلك kó wá síwájú mi nísìnyí bó lọ kó sí kọ̀rọ̀ ń bẹ̀ ọ́. لا في مشرق ẹ tẹ́ dáadáa. أو بمغرب. ọlọ́run wọlé agbẹ́tọ̀ ọba nígbà tẹnu mi ọ̀ní jí ń rápálá débi tí mo dé yìí ni. wọlé tó ti rin ọ̀nà yẹn kí n tó dé. wọlé àmọ́ káàmù ẹnì kọ̀ọ̀kan wọn níwájú ọlọ́run wọ́n wọlé apẹ́ gbogbo wọn náà ń tẹ̀lé mi káàkiri ayé. 30 million lẹ́gbẹ́ fún wa lónìí ọlọ́run bá a sọ di 350 billion fún yín. آمين. kódà mo sọ lónìí ṣé wa Saiful Kadiri ọlọ́run kò fọ́ báńkì sánmà fún yín. آمين. báńkì ilẹ̀ lẹ́ ń ná lọ́wọ́ bí wọ́n ṣe wí yóò sì rí bẹ́ẹ̀. آمين. báńkì sánmà gángan tọ́lọ̀ ní máa ná àbí kọ́ máa nà má ṣé ó bá ṣe wù ọ́ mo sọ owó dẹrù rẹ ọlọ́run wọlé ayé ogun tó bóde lára wa àti ìsèpá àfisà burú níbi wá àṣìṣe táwọn gbọ̀ngbọ̀ngbìn ẹ ní ṣe òfò. آمين. báńkì fún ẹ wọ́n mọ̀ mí. ولا تجعل ẹ ní ṣòfò. عواقبكم كحوت. mo sọ di mọ́kànlá mo ti fi tọwọ́ mi kò sẹ́ẹ̀ fara wọn bá. kéde àlẹ́. يعيش من المياه إلى الحرار. kódà àwọn àfáà tún rán mi sí ẹni tẹ́ ẹ bá dòwò pọ̀ tí ó sọ yín dòlò sí ẹ ní sàgbákò rẹ̀. آمين. ìlàhí. إلهي لئن جلت ayé mọ̀ wọ́n ti lè sẹ̀ sí i lọ́rùn ọlọ́run ní fi mú yín. وجمت خطيئتي. ẹ lift tó pọ̀ kú ọlọ́run wa lónìí ká ṣe irú ìjòkó ká tún á pèrè lọ́dún tí ń bọ̀ wọ́n là wúlò wọ́n ló mú ṣèkútà yìí mọ̀ pé ẹ àmọ́ ní àdásílẹ̀ kéwù kí ni 600,000 ràn ó ti kọjá bẹ́ẹ̀ lónìí 30 million láti bẹ̀rẹ̀. إلهي وخلاقي. ọlá agbára la hawla. ولا قوة إلا بالله العلي ọlọ́run العظيم. máa mi. وفقري وفاقتي. pa wọn dà pa làákò fún èmi ìfowó sẹ̀sìn ọ̀ sàdúrà fún lọ́wọ́ wa da kúnlẹ̀ ó sì ló ràn mọ́kà ọ̀ ni ó sì fìlà kí ló fẹ́ mú lámùjẹ rẹ̀ orí rẹ̀ dàrú ọ̀fẹ́ fẹ́ yàn sẹ̀sìn kí ló dé tó ọdún kúnlẹ̀ sọ́lọ́ ń da kúnlẹ̀ ni bàbá a máa rí ara wa ni olówó máa rí àfa gbogbo àfa tó bá lóun rìn káàkiri ayé èló ló dá lájọ wọ́n mú un ká ni ọdún mọ́kà rẹ̀ di 10 sí wọn lówó Ṣàngó ń bẹ̀ o
wọ́n ti wọ́n fún ní tíkẹ́ẹ̀tì nínú ilé tó ọmọ yìí tí wọ́n bá kó o mọ́ kàkàlẹ̀ fáfá mi yóò yàwèrè yóò lòun lọ́mọ ni. إلهي وخلاقي وحرزي وموئلي. lọ́dọọdún tí wàá ní èèyàn mẹ́wàá ó kéré jù náà máa rán Mákà ẹ̀ ní sí òfò. إليك لدى الإعسار واليسر أفزع. ta ni kí n tó pè